bí a ti wà ní ìnàró síbẹ̀ kí ó má sì sí ìwọlé tàbí ìjáde nígbà tí Ọlọ́run ẹlẹ́dàá wa ń pè wá sí ìsìn. Ẹ má sì jẹ́ kí ọkàn yín dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́. Ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má síbẹ̀ èmi ìbá ti sọ fún yín, nítorí èmi lọ pèsè àyè sílẹ̀ fún yín. Bí mo bá sì lọ pèsè àyè sílẹ̀ fún yín, èmi ó tún padà wá, èmi ó sì mú yín lọ sọ́dọ̀ èmi tìkára mi, pé níbi tí èmi gbé wà kí ẹ̀yin kí ó lè wà níbẹ̀ pẹ̀lú. Mo gbàdúrà wípé agbára torí ọ̀fẹ́ láti bá Jésù ìjọba Ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún wa. Bí a ṣe ń tẹ̀síwájú, ẹni ká dojú nígbà tí a kọ YPH 655. Òtítọ́ Jésù àgbàlá
Be seated. Security man, move to this side. We don't allow security personnel to come and sit in front of us like this. You move to that side and keep watch over your clients. Is Pastor Abegbe around or his representative? Not around. Move to the next. Ẹ jẹ́ kí a tó nígbà tí a gbàdúrà. Bàbá wa tó tó wà ní fún àwọn olùpẹ̀tẹ̀lì fún wa láti ọjọ́ Olúwa dúpẹ́ fún gbogbo ìpalẹ̀mọ́ àwọn olóògùn àti ìjọ rẹ̀ wípé ẹ̀jẹ̀ kí èsì gbogbo ọjọ́ mi jẹ́ wọn lọ́wọ́. Akọ́kọ́ wọn ló ṣe pé èsì ọjọ́ òṣèlú náà ń fi dára. Akọ́kọ́ ṣe é ti ẹ̀fà wọn àti pẹ́ fún àwọn olóògùn ayé wa. Gbogbo àwọn ọmọ tuntun wa nílé ìjọsìn àti àwọn tó ń bọ̀ lé gbogbo ẹ̀rọ níláyọ̀ àtàlàáfíà Ọlọ́run bá wọn bẹ́ẹ̀ wá. Jésù ẹ̀bà ẹ̀yẹ wá. A máa ń rí eyín fún ìwà láàyè wa, a dúpẹ́ fún àlàáfíà tó ń jọjọ́ tó dára Ọlọ́run bá ẹ̀yẹ wá. Bàbá àti bí síwájú oyé, Olúwa bèrè sí kẹ́ ẹ darapọ̀ mọ́ wa. Gbogbo táwọn ṣe lónìí, kárí ọwọ́ agbára yìí kò máa ṣe bẹ́ẹ̀ fún wa. Ìbẹ̀rẹ̀, àárín àti òpin ṣe yí àti síwájú ní Ọlọ́run ìgbà gbogbo. Àwọn tó ń bọ̀ ẹ̀mú ọdẹ kankan, gbogbo àwọn ọ̀tẹ̀ olóòtú àti fún ọkọ̀ agbára ní orúkọ Jésù Kristi Olúwa wa. Orí kọkàndínní àádọ́ta bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní sí dé òpin. Psalm 49 verse 1 to 10. Ẹgbẹ́ èyí, gbogbo ènìyàn, ẹ tẹ́tí sí gbogbo ẹ̀yin ará ayé àti àwọn ọmọ ẹ̀yìn àti àwọn ẹni ọlá, àwọn ọlọ́rọ̀ àti àwọn tálákà pẹ̀lú. Ẹnu mi yóò sọ̀rọ̀ ọgbọ́n àti ìsàrò àyà mi yóò jẹ́ òye. Èmi yóò dẹ etí mi sílẹ̀ sí òwe. Èmi ó sì sọ ọ̀rọ̀ ìkọ̀kọ̀ mi sílẹ̀ lójú okùn dùrù. Èéṣe tí èmi ó fi bẹ̀rù ní ọjọ́ ibi, nígbà tí ẹsẹ̀ àwọn ajíniléṣẹ̀ mi yí mi ká. Àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ wọn, tí wọ́n sì ń ṣe ìlérí ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn. Kò sí ẹnìkan bí ó ti wù kí ó ṣe tí ó lè ra arákùnrin rẹ̀, bẹ́ẹ̀ ni kò lè san owó ìràpadà fún Ọlọ́run nítorí rẹ̀. Nítorí ìràpadà ọkàn wọn iyebíye ni, ó sì dẹkùn láéláé. Ni pé kí ó fi máa wà láéláé, kí ó má ṣe rí isà òkú. Nítorí ó ń rí pé àwọn ọlọ́gbọ́n ń kú, bẹ́ẹ̀ ni aṣiwèrè àti ẹranko ènìyàn ń ṣègbé. Wọ́n sì ń fi ọrọ̀ wọn sílẹ̀ fún ẹlòmíràn. Ẹsẹ̀ ìkọkànlá. Èrò inú wọn ni kí ilé wọn kí ó pẹ́ títí láé, àti ibùjókòó wọn láti ìrandíran. Wọ́n sọ ilẹ̀ wọn ní orúkọ ara wọn. Ṣùgbọ́n ènìyàn tí ó wà nínú ọlá kò dúró pẹ́, ó dàbí ẹranko tí ó ṣègbé. Ipa ọ̀nà wọn yìí ni ìgbẹ́kẹ̀lé wọn, ọ̀rọ̀ wọn sì tọ́ ní ojú àwọn ọmọ wọn. Bí àgùntàn ni à ń tẹ́ wọn sí isà òkú, ikú yóò jẹun lára wọn. Ẹni dídúró ṣinṣin ni yóò jọba wọn ní òwúrọ̀. Ẹwà wọn yóò sì rẹ̀ kúrò, isà òkú sì ni ibùgbé wọn. Ṣùgbọ́n Ọlọ́run ni yóò ra ọkàn mi lọ́wọ́ isà òkú, nítorí òun ó gbà mí. Ìwọ má ṣe bẹ̀rù, nítorí ẹnìkan di ọlọ́rọ̀, nítorí ìyìn ilé rẹ̀ ń pọ̀ sí. Nítorí pé
ìgbà tí ó bá kú kì yóò kó ohun kan lọ, ògo rẹ kì yóò sọ̀kalẹ̀ tọ̀ ọ́ lẹ́yìn lọ. Nígbà tí o wà láyé, bí o tilẹ̀ ń súre fún ọkàn ara rẹ tí àwọn ènìyàn yìn ọ́, nígbà tí ìwọ ń ṣe rere fún ara rẹ, ọkàn yóò lọ sí ọ̀dọ̀ ìran àwọn baba rẹ, wọn kì yóò rí ìmọ́lẹ̀ láéláé. Ẹsẹ̀ tí a ti dánu dúró, ẹsẹ̀ 20. Ọkùnrin tí ó wà nínú ọlá tí kò mòye, ó dàbí ẹranko tí ó ṣègbé. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa kí ó bùkún gbígbọ́ rẹ̀ àti fún ìgbàlà ẹ̀mí wa. Hallelujah. Ní orí àlàkalẹ̀ ètò wa, ó tó àkókò láti gbọ́ ìtàn kúkúrú nípa ìgbésí ayé màmá. Brief biography about Mama's life. Ta ni a fi sí lọ́wọ́ láti ṣe ètò yẹn? Okay, Mrs. Komfotu. Thank you. Àmọ́ wípé Ọlọ́run ó bẹ̀rù wá lọ. Ìgbésí àjò sí nígbà tá à ń lọ sí ìgbọ̀nsẹ̀. Wọ́n tọ́ wa lọ́nà tó àti ilẹ̀ ẹ̀kọ́ Ọlọ́run kò ní wọ́n kọ́ wa. Wọ́n dẹ̀ kọ́ wa ní pé ká tọ́jú ọkọ wa ká sì mọ ohun tó tọ́ àti. Biography tí ó yẹ kí ẹ̀ka ó wà nínú àlàkalẹ̀ ìwé yẹn ní ojú ewé 13, page 13. Ibẹ̀ yẹn ni ìtàn nípa ìgbésí ayé màmá wà. A ti ṣe ìjẹ́rìí lánàá, so ìtàn nípa ìgbésí ayé wọn la fẹ́ gbọ́. Owó ò sí ń bẹ̀ lánàá, lọ jókòó, ẹ jẹ́ kí ọkùnrin máa bọ̀. Owó ò sí ń bẹ̀ lánàá. The biography of my mother, late Mrs. Komfotu Abegbe Olayanju, was born some years ago in a Christian Muslim family in Ile-Okiti, Mosifa, Ogbomosho, Oyo State. She lived part of her life in Ogbomosho and married to his late Pa Olayanju, who is a devoted Christian and attended First Baptist Church in Yaraba, Ogbomosho, from Ile-Kangu, Mosifa, Oyo State. Shortly after her wedding in the 50s, she proceeded to Jos in Plateau State on business purpose. There she born her first 2 children. She stayed there for some time before she returns to Lagos to join her sister due to the crisis then in Jos. In Lagos, she joined her senior sister, late Alaja Munera Suleiman Olorire Iyagba, in herb selling at Olaleye Market, Shomolu. After acquiring experience in the business, she established herself and was making waves. Later, Abegbe was fondly called, had other children, and lived in Shomolu, Lagos State, Lagos, until after the death of her sister, when she relocated back to Ogbomosho. Late Mama Abegbe was not only a mother to her children, but mother to all members of her extended family. One of the most senior beneficiaries of her motherly care was the late Sister Ruth Olayanju, who also took care of most family members before her death. Late Mama was disciplinarian, a mother, a tutor whom we learn a lot from. She taught us table manner, business, obedience, to always eat our food before eating meat, to always eat in time, always be neat at all times, always respect our elders, etc. May our soul rest in perfect peace. Thank you. Thank you, sir. Praise the Lord. Nígbà tí à ń tẹ̀síwájú nínú ìsìn yìí, Bíbélì tí a ó tún kà ló wà nínú ìwé ìhìnrere Matthew orí 12 ẹsẹ̀ 30. The Gospel according to Matthew
chapter 12 verse 30. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí pé ẹni tí kò bá wà pẹ̀lú mi ó ń ṣe òdì sí mi, ẹni tí kò bá sì bá mi kó pọ̀ ó ń fọ́n ká. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Ọlọ́run bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlẹ̀ ní ẹnì kọ̀ọ̀kan wa.
bẹ́ẹ̀ bá wà ní ìpàdé níwájú àwọn ọba ayé bí ààrẹ bí gómìnà fóònù yín ò gbúdọ̀ ring. It's an offence. Wọ́n á whisk yín out. Ṣé ẹ jẹ́ ká respect Ọlọ́run? Ẹ jẹ́ ká tẹríba ká gbàdúrà. Olúwa ṣí wa níyè sí ọ̀rọ̀ rẹ̀. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ yé wa, jẹ́ kó yé wa. Ká yé wa má wà bákan náà mọ́. Ní orúkọ Jésù Olúwa wa. Living to please God in times like this. Living to please God in times like this. Gbígbé ìgbé ayé láti tẹ́ Ọlọ́run lọ́rùn ní àkókò bí irú èyí. Lílo ìgbé ayé wa láti tẹ́ Ọlọ́run lọ́rùn ní àkókò bí irú èyí. It is a common knowledge that we all know that Nigeria is hard, difficult. Things are very, very difficult. Bó tilẹ̀ jẹ́ wípé there is global economic recession all around Europe, Asia, in America, and you are talking of countries like Argentina and the rest. And in Africa, especially, when I say especially, that means it's of a high degree, especially in Nigeria. A ní ìjọba adití tó ń wakọ̀ ìjọba orílẹ̀-èdè, ó kó àwọn èrò sínú ọkọ̀, adití ló ń wakọ̀ yẹn. Bí àwọn èrò ṣe wù kó pariwo tó pé speed yìí pọ̀ jù, kòtò tẹ́ ń já wa sí pọ̀ jù, kò gbọ́, adití ni. Ó tẹná mọ́lẹ̀ náà ni, ó ṣà ń lọ. To get satisfaction by all means, to get relief by all means, either by crook or by rightful means. Ibẹ̀ yẹn ni a ti ń dá ìgbàgbọ́ wa wò if we are for the Lord or we are not for the Lord. That Bible text says, if you are not with me, then you are against me. That is the word of the Lord. Jesus said, if you are not with me, then you are against me. That means, in difference to the word of God, complacency concerning the precepts of God, that one is tantamount to standing against the Lord himself. Ìyẹn ni wípé bí àbá kọra sí ọ̀rọ̀ Ọlọ́run, the people of God, the precepts of the word of God, the commands of the word of God, then you are against God. Bí ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè lọ́wọ́lọ́wọ́ bá sún wa dé ìkóríta pé ká dá ọ̀rọ̀ Ọlọ́run nù, ká sì máa lé owó kiri mámọ́dé aláìṣòdodo àti ìtura tí ò lè pẹ́, a jẹ́ ọ̀tá Ọlọ́run, à ń ṣe lòdì sí Ọlọ́run, ìbárẹ́ ayé, ìṣọ̀tá pẹ̀lú Ọlọ́run. Now, ẹ̀yin ọmọ olóògùn, listen. Nígbà tí màmá yín bẹ̀rẹ̀ ìrìn àjò, nínú biography she went to Jos. Ìgbà tó yá wọ́n cross Èkó, wọ́n pè wọ́n níyà Èkó ní bíbáyìí. Ìgbà tó yá wọ́n padà wálé and she was bedridden. Take a clue from that. Ṣé bí màmá yín ṣe bẹ̀rẹ̀ ní fọnáfọnsu ló pépè nígbà tẹ́ ẹ young? Ṣé bẹ́ẹ̀ ni wọ́n parí ẹ̀? She started her race in life on a very high pitch
Take a clue from that. That's a lesson for you. Òun lè fi mọ̀ wípé everything nílé ayé just for a moment. This world, our existence in this world is ephemeral. Whatever you gather in this world is ephemeral. It's just like a vapor that will appear for some time and disappear the next time. Just like a shadow that will appear for some time and disappear later. That is just how life is. Bí ayé ṣe rí nìyẹn. Ẹ mọ̀, ẹ wò yẹn dáadáa, ẹ wò ìrìn àjò yẹn. Ẹ wo ibi tí wọ́n ti bẹ̀rẹ̀, ẹ wo ibi tí wọ́n ga dé, ẹ wo ibi tí wọ́n ti parí rẹ̀. That is how you take a clue from that wípé kò ilé ayé is nothing. Aṣọ tẹ́ ẹ wọ̀ tó fine lẹ́ni yìí. In the next 5 years ẹ̀ ní wọ̀ mọ́. Àwọn ọkùnrin lè rí tiwọn marriage. Ẹ̀yin obìnrin ò lè rí ti yín wọ̀ mọ́. Even in the next 3 years, ẹ̀yin obìnrin ò lè rí ti yín wọ̀ mọ́. Àwọn ọkùnrin lè rí tiwọn marriage. Àwọn sì lè máa wọ̀ lọ. In the next 6 years, ó sì tún relevant tí ò bá ti ṣá. Take a clue from that too. Wípé ohun gbogbo nílé ayé is nothing. Òun ni Jésù fi sọ wípé ẹ tètè kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀. Seek ye first the kingdom of God and his righteousness, and every other thing shall be added unto you as benefits. Gbogbo ẹ̀ ni a ó fi kún fún yín nígbà tí ẹ bá kọ́kọ́ wá ìjọba ọ̀run náà àti kíni àti òdodo rẹ̀, lílépa ìgbé ayé òdodo ìjọba Ọlọ́run láti débẹ̀. A ó fi ìyókù kún fún yín. Kò nílò kí wọ́n wàásù fẹ́yìn tẹ́ ẹ bá study life màmá wípé asán láyé, bíntín láyé, ẹ ti rí i nínú life wọn àti ìrìn àjò wọn pé asán láyé, bíntín láyé. Wọ́n sọ testimony lánàá pé kò sí ohun tí màmá ò lè fi tọrẹ. Yes, she got to that pitch in life níbi tí wọ́n ti rí i wípé nǹkan kan ò jọjúmọ́. Mo sì rántí dáadáa ìgbà tí màmá lè rìn. Wọ́n máa ń wá sọ́dọ̀ mi dáadáa. Àjọ máa ń sọ̀rọ̀ dáadáa. There was a day. Mo rí pé aṣọ tí wọ́n wọ̀ wá sí church, mo rí pé ó dọ̀tí díẹ̀. And she came right to my office that Sunday morning. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ ọ́fíìsì mi ẹ mọ̀ borí òkè gíga níbi ọ́fíìsì mi wà. She was able to scale the stairs to come to my office. Mo kọ́kọ́ bi wọ́n pé, are you so strong pé ẹ lè gun òkè yìí wá sí ọ́fíìsì? So you are so strong. Wọ́n ní bò láṣẹ wá ṣe. Ìgbà tí wọ́n sọ nǹkan tí wọ́n fẹ́ bá mi sọ tán, mo ní màmá, mo mọ̀ dájú pé ẹ láwọn aṣọ tó fàìn lé. Kí ló dé tẹ́ fi wọ eléyìí wá sí church lénìí? Aṣọ yìí kò bọ́ sí i, mo mọ̀ dájú pé ẹ láwọn tó fàìn. Tuntun tí wọ́n ti rà fún yín tẹ̀ tí ìran gan mo mọ̀ pé wọ́n á wà lẹ̀. Ìdáhùn wọn ó ní í ṣe pẹ̀lú ìwàásù tí wọ́n wàásù lọ́wọ́. Wọ́n kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n gbọ́, and I repeated what I said. Wọ́n ní kí ló tó kù wọn? Ara àwọn olè yẹn tó ń gbé aṣọ ńlá wọ̀ wọ́n, àwọ̀ ọ̀hún náà kí ló padà já mọ́? Kò já mọ́ nǹkan kan. Làwọn kan fi pélé yìí, wọ́n ní tí bàbá wá dùn àwọn lánàá aṣọ tó wà lọ́rùn àwọn lánàá rí. Mo ní màmá,
ọ̀rọ̀ tẹ́ ẹ wí ó yé mi dáadáa ju bẹ́ẹ̀ ṣe sọ lọ bàtà ọjọ́ ọdún lọ́jọ́ Sunday ẹ sọdún níwájú Olúwa ẹ yọ̀ níwájú Olúwa ó tẹ́ sọ ó yé mi clearly pé kò sí adùn kankan nínú gbogbo ẹ̀ mọ́ níwájú yín ẹ ti lò sẹ́yìn kò ní túmọ̀ sí yín mọ́ at this level ẹ ti lò gbogbo ẹ̀ sẹ́yìn kò ní túmọ̀ mọ́ praise the Lord lórí aṣọ ẹ̀jẹ̀ ń bẹ̀ yẹn ọmọ ló pléèrè lóòótọ́ mo rí i pẹ́yìn obìnrin rẹ́ àwọn ọkùnrin jẹ torí aṣọ ti yín wọ́n ju tiwọn lọ ẹrẹ́ wọn jẹ díẹ̀ lọ́tì mi ò kárí mọ́ ẹrẹ́ wọn jẹ yóò gbọ́ aṣọ yín wọ́n ju tiwọn lọ pọ̀tẹ́jẹ́ ń bí yín léèrè aṣọ tẹ́ ẹ wọ̀ yẹn àti bàtà ẹ̀rẹ̀yìn obìnrin àti bead tẹ́lù àti fìlà àti gèlè àti chain àti purse àti òrùka àti bangle ẹ quantify rẹ̀ ìwà ń gbòòrò ká tiẹ̀ pamọ́ mo ti rí already mo dá ẹ mọ̀ àbíwọ̀ náà kọ́ nìyẹn lọ́jọ́ yẹn praise the Lord ó ti yá ń sáré gbé pamọ́ kò gbàgbé ọjọ́ yẹn praise the Lord ẹ kọ́sìtẹ̀ ṣe lè dá as offering ní church lọ́la tẹ́ bá wá dúpẹ́ ṣe lè dá as offering ọrẹ ìdúpẹ́ lọ́la níwájú Olúwa ẹ kọ́sìtì gbogbo ohun tẹ́ ẹ wọ̀ ṣe lè dá fÓlúwa as offering. ohun tí màmá ń try láti jẹ́ kó yé mi nìyẹn pé gbogbo ẹ̀ náà kò ṣe kí ni kò ní túmọ̀ praise the Lord praise the Lord nígbà tí Pọ́ọ̀lù sọ wípé mo ka ohun gbogbo sí òfo nítorí ìmọ̀ títayọ Kristi if you know the Lord if you know Christ will be utmost in your life. Òun ni ó tayọ nínú ohun gbogbo. Jésù ló máa tayọ. Ó máa tayọ any other thing in your life. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. The big question, who is on the Lord's side at this moment? Ta ló wà níhà Ọlọ́run ní àkókò bíi irú èyí? If you are here with your Bible, just open Exodus 32:26. Who is on the Lord's side? Ta ló wà níhà Ọlọ́run? I'm asking you a rhetorical question. Who is on the Lord's side at this moment? Are you on the Lord's side? Ṣé tolúwa lẹ jẹ́? Àkókò bíi irú èyí, mo mọ̀ pé àwọn èèyàn kì í gbé Bíbélì wá ní vocation bíi irú èyí orílẹ̀-èdè orí ọ̀fẹ́ ká lọ mọ́ gbaṣọ lára àmàlà àti sẹ̀mó ní fíìlì ló kù bẹ́yẹn. So if you are here with your Bible, Nígbà náà ni Mósè dúró ní ẹnubodè. Exodus 32:26, yes. Ó sì wí pé Ó wí pé ẹnikẹ́ni tó bá wà ní ìhà ti Olúwa ẹnikẹ́ni tó bá wà ní ìhà ti Olúwa kí ó tọ̀ mí wá. kí ó tọ̀ mí wá. Gbogbo àwọn ọmọ Léfì sì kúrò Àwọn ọmọ Léfì sì kúrò lára àwọn ìyókù wọ́n sì lọ dúró ti Mósè pé àwa wà ní ìhà ti Olúwa. Ohun tó jẹ́ kí ìran Léfì kó stand out nínú gbogbo ìran méjèèjìlá nìyẹn. That occasion lọ́jọ́ yẹn àwọn ìran àwọn ọmọ tí wọ́n sì bẹ̀ nígbà yẹn wọ́n jẹ orí ọ̀fẹ́ yẹn nítorí pé Olúwa súre fún wọn. Who is on the Lord's side? Come hither. Come around here. Detach yourself from others, ungodly others, and come around here. Ẹnikẹ́ni tí ó bá tẹ̀lé Ọlọ́run lẹ́yìn tó sì fẹ́ wà ní àti Ọlọ́run
you will be ready to detach yourself from the tenets of ungodly word and attach yourself to the tenets of our godly Lord. Praise the Lord. Ta ló wà ní àti Ọlọ́run? Àwọn ọmọ Léfì bọ́ síbẹ̀. Òun dẹ̀ ni ó fún wọn ní agbára títí di òní ìran Léfì wọ́n sì ń jẹ àǹfààní ńlá láàrin àwọn ọmọ Ísírẹ́lì. Are you ready láti detach ara rẹ? Orin tá a kọ sí kejì, ó ní ṣé o ti tọ̀ Jésù fagbára ìwẹ̀nùmọ́, ìjà àti wẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. A wẹ̀ ọ́, a wẹ̀ ọ́, a wẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀, nínú ẹ̀jẹ̀, nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn fún ọkàn. Aṣọ rẹ̀ yé àfọ̀fún ó sì mọ̀ àọ́lá àwẹ̀ ọ̀ ìdẹ́jẹ́ ọ̀dọ́ àgùntàn. Já ti wẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Are you on the Lord's side? Are you so cleansed by the blood of the Lamb for you to stand on the Lord's side and move away from the filthiness of this world? Stand with the Lord in times like this, in difficult times like this. You should be able to endure hardship in times like this. Matthew 24, 12 and 13. You should be able to endure hardship. Ta ló wà ń bẹ̀ torí bẹ́ẹ̀lì yẹn? Matthew orí kẹrìnlélógún ẹsẹ̀ kejìlá àti kẹtàlá. Endure hardship. Ẹnikẹ́ni tí ó bá No, Matthew 24, 12 and 13. Nítorí ẹ̀ṣẹ̀ yóò di púpọ̀. Ẹ gbọ́ dáadáa, ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí ń di tútù rí sí Ọlọ́run. Hello, hello. Nígbà tí nǹkan le tí ò sówó táwọn èèyàn fẹ́ náwó tí wọn ò rówó ná, ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ ń di kíni? Ó ń di tútù sí Ọlọ́run. Àwọn èèyàn wí bí àwọn kan ṣe wí nínú májẹ̀mú láéláé pé asán ni láti gbẹ́kẹ̀lé Olúwa, asán sì ni pẹ̀lú láti rìn ní ìgbààwẹ̀ ní iwájú rẹ̀. Nígbà tí nǹkan le táwọn èèyàn ń wówó tí wọ́n fi jẹun, tí wọ́n fi ṣe fújà, tí wọ́n rí ná, wàhálà wà. Ìfẹ́ wọn sí Olúwa ó ń ṣe kíni? Ó ń di tútù. Àfáà kan ṣe wáàsí lánàá. Mo sì ń gbọ́ nínú ilé, mo sì ń dá rẹ́rìn. Àwọn tó ń gbára ń dì mí wọ́n mọ àfáà tí mò ń sọ yìí. Mo ń dá rẹ́rìn. Ó ní ẹrúbìnrin kan tó ti bímọ 2 àbí 3 nílé ọkọ. Ẹ wá rí i pé yà ń jẹ ẹfẹ́, ẹ wá gbà ẹfẹ́ sílé. Ó ní ẹ rọra ṣe pẹ̀lú àwọn ọmọ rẹ̀. Ó ní torí ohun tí ó kó nù ilé ẹ̀ ló jẹ́ ọgbà láti fi ọ wọlé kọ́ kẹ́rù lọ́wọ́ á ṣe tọ́wọ́ rẹ̀ bá ba ohun tí ń wá yọ lọ. Lóòótọ́ sì ni àtòrí nǹkan ṣe nǹkan lóbìnrin lóòótọ́. Àtòrí nǹkan ṣe nǹkan ni. Obìnrin lè bá ọ̀tá rẹ̀ ṣọ̀rẹ́ tó bá rí ohun tí ó gbà ní lọ́wọ́ rẹ̀. Tó bá rí ohun tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀, ó lè bá a ṣọ̀rẹ́ kó lè rí nǹkan tó fẹ́ gbà. Ó ní obìnrin yìí ń ṣàṣàlátù, ń kírun déédéé, ó ló ní ohun tó fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run ni o. Ó ní jẹ́ tọ́wọ́ rẹ̀ bá ti bá ẹ̀ tó rí mọ́ṣáláṣí mọ́. Ìyẹn lọ́jọ́ rẹ́rìn dáadáa. Kò mọ̀ pé bẹ́ẹ̀ náà lórí lágbo ìgbà. Ìfẹ́ ó di tútù. Ọ̀pọ̀lọpọ̀ tó ń lọ pàdé àdúrà lọ Bible study déédéé, wọn ò lọ mọ́rìnsì nígbà tí wọ́n ti ń wá owó. Wọ́n àbọ̀ náà rìn wọ́n. Obìnrin yìí farabalẹ̀ kó gbọ́ wàásù. Wọ́n gbé kọ́ọ̀lù mọ́. Àwọn tó ń pè yẹn wọ́n á jẹun. Ẹ̀rù ẹ̀jẹ̀ á dẹ̀ débi Adógun wọn sọ. Tó ń bọ̀ láti Èkó. You don't have any problem. Listen to the word of God. Wọ́n tá à ń sọ náà nù, ìfẹ́ rẹ̀ ń di tútù, ọkàn rẹ̀ ti wà bí àwọn tí ó jẹun. Ṣé bí kí wọ́n jẹun, kí wọ́n lọ, kí wọ́n fẹ́ lẹ́ńfílópù ni.
gbàgbé yẹn focus Ọlọ́run rẹ praise the Lord this is eternity téèyàn lè sọnù. Ìfẹ́ ń di tútù ní ìsìn àwọn èèyàn ń báṣẹ́ mú ju Ọlọ́run lọ wọ́n ń fèsì iṣẹ́ ju Ọlọ́run lọ bọ̀tù lẹ́yìn gbogbo làálàá ìgbé ayé ènìyàn ó ní expiry date ó bá gbọ́ tó o bá kọ̀ tó o ní bó o ṣe ń bá láìfẹ́ lọ náà ni wàá máa lọ gbọ́ eléyìí dáadáa tó o bá sọ pé o tẹ̀lé Olúwa tó o sọ pé ti Jésù o ṣe ti tara rẹ ló fẹ́ ṣe àní kó o gbádùn ayé yìí kó o tó máa sọ̀rọ̀ ọ̀run gbọ́ ohun tí Bíbélì ń sọ fún ọ nìyí ẹni tó ń ṣe aláìṣòótọ́ ó ń sun wálé bìràn máa ṣe aláìṣòótọ́ rẹ̀ ń sò ó ẹni tó ń ṣe ẹlẹ́gbin ìgbé ayé rẹ̀ tó dọ̀tí níwájú Olúwa múra sí o ẹni tó wá dúró ní àti Olúwa anyone on the Lord's side dúró síbẹ̀ má kúrò má yẹsẹ̀ bá àṣòdodo rẹ nìṣó ẹni tó jẹ́ mímọ́ sí Olúwa jẹ́ mímọ́ rẹ má sùn sẹ́yìn 12 kíyèsí Olúwa lóhùn ń bọ̀ kánkán èrè rẹ̀ wà pẹ̀lú ẹ̀ ohun tó o bá ṣe wàá gbére ẹ̀ láti san fún tani everybody láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ ti rí ìṣiṣẹ́ tó fi ń jẹun your habit your attitude your character and the side you turn to the Lord gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ ti rí gbígbé ayé rẹ ṣe rí Olúwa lóhùn ń bọ̀ wá san fún ọ nígbà tó bá yá múra sí o tó o bá lóò ní yí padà ó ní múra sí i tó o bá dẹ̀ sọ pé o yí padà ó di tó Olúwa múra sí i má jẹ́ kí nǹkan kan change ẹ bàtà yé sì wà fún ẹnikẹ́ni léni tó bá fẹ́ di ti Olúwa lẹ́kùnrẹ́rẹ́ kó o tó parí rẹ̀ síbi tí màmá parí ẹ̀ sí tó o bá fẹ́ di ti Olúwa lẹ́kùnrẹ́rẹ́ ayé sì wà ilẹ̀kùn yẹn ò lè tì ilẹ̀kùn àánú Olúwa sì ṣí Olúwa ń ké sí ẹnìkan lénìí láti bá òun rìn bó ti tọ́ àti bó ti yẹ ìjẹ́wọ̀n lẹ́yìn náà bí ẹ̀jẹ̀ àtẹríba ká gbàdúrà kó o gbé ọwọ́ rẹ rókà àyà rẹ yé sí bẹ ilé ọjà tó tán wá ògo rẹ pé ọpẹ́ àbọ̀ wọlé ní sísìn. Kílẹ̀ tó ṣú ilẹ̀kùn náà lè tì. Kílẹ̀ tó ṣú ilẹ̀kùn náà lè tì. Gbà náà ó kábàámọ̀ pé ó ṣe. Gbà náà ó kábàámọ̀ ó ṣe. Kó tó di pé wàá gbóhùn ó ṣe ó lè ṣèpinnu f'Olúwa lónìí. Bá Ọlọ́run rẹ sọ̀rọ̀. Lord, I'm deciding for you today. I'm deciding for you. I want to continue to walk with you and follow you. Mo fẹ́ máa bá ọ rìn kí n jẹ́ tiẹ̀ ní tòótọ́.
ṣe ìpinnu fún Olúwa. Ǹjẹ́ Olúwa dúpẹ́ fún ọ̀rọ̀ yìí tẹ́ ti rán jáde fún gbogbo àwọn tí wọ́n ti gbọ́wọ́ wọn lé orí ọkàn aya wọn. Kí ilẹ̀kùn àánú tó tì, Olúwa kó rántí yín. Kó pa ẹ̀ṣẹ̀ yín rẹ́, kó pa ìṣedédé yín rẹ́ níwájú rẹ̀, kó wẹ ọkàn yín mọ́, kó wẹ̀ yín mọ́ fún Olúwa. Kí ìgbé ayé yín tẹ́ Ọlọ́run lọ́rùn. Nírú àkókò bí èyí kẹ́ ẹ lè jẹ́ ti Olúwa. Níkẹyìn kẹ́ ẹ jẹ́ ajogún ìjọba ọ̀run. Ògo ni fún orúkọ Olúwa. Ní orúkọ Jésù Olúwa wa. Eléyìí tẹ́ fi fún màmá Comfort láti wá sáyé gẹ́gẹ́ bí ènìyàn, láti lo ìgbésí ayé wọn àti láti tó padà sí ọ̀dọ̀ ẹ̀yin ẹlẹ́dàá wọn. Àdúpẹ́ fún ohun gbogbo tó so mọ́ ìgbésí ayé wọn, pàápàá jùlọ àwọn ènìyàn gbogbo tí wọ́n fi sílẹ̀. Ọlọ́run á mọ rírì oore yín lórúkọ Jésù. Olúwa ẹ gba ọpẹ́ wa, Ọlọ́run wa ẹ gba ẹ̀yìn wa. Àdúpẹ́ fún àǹfààní tí ẹ fi fún màmá láti lo ìgbésí ayé wọn. Àdúpẹ́ fún ọmọ ẹbí àti ará tó gbòòrò tí ó ń gbẹ̀yìn wọn lónìí. Lórúkọ Jésù ẹ gba ọpẹ́ wa, ayérayé ẹ gba ẹ̀yìn wa. Jí Olúwa mo béèrè, màmá ti padà sí ọ̀dọ̀ yín. Mo gbé àwọn ẹbí àti ìdílé yìí sókè sí yín. Lórúkọ Jésù tìkára yín ẹ mójútó wọn. Jí Olúwa mo gbàdúrà wípé ogun pẹ́ǹtùká nínú ìdílé yìí lórúkọ Jésù ẹ má jẹ́ kó ṣẹlẹ̀. Lẹ́yìn ikú màmá lórúkọ Jésù ibi ò ní ṣẹlẹ̀ sí yín. Ohun gbogbo tó jẹ́ ìbéèrè ọkàn yín ní rere ní ìbámu pẹ̀lú ìfẹ́ àti májẹ̀mú Ọlọ́run fún ayé yín lórúkọ Jésù Olúwa kó fàánú ṣe fún yín. Gbogbo ọkàn tó ti rìnrìn àjò láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún màmá yìí lórúkọ Jésù ẹ ò ní kábàámọ̀. Ohun gbogbo tí ẹ ti ná tí ẹ ti lò lórúkọ Jésù Olúwa yóò dán fún yín. Mo béèrè lọ́wọ́ Olúwa pé bí ohunkóhun bá ń bẹ tó jẹ́ àdójúkọ yín, bí ohunkóhun bá ń bẹ tó jẹ́ ìṣòro ọkàn yín, torí pé ẹ wà níbí lónìí lórúkọ Jésù Olúwa kó bójútó wọn. Ògo ni forúkọ Olúwa. Ìrìn àjò yín nínú ayé bá ó ti máa tẹ̀síwájú, Olúwa kó wà pẹ̀lú yín. Ọwọ́ Olúwa kó wà lára yín. Ògo ni forúkọ yín o. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Gbogbo wa ni a ṣe pàtàkì. Màá sì bẹ̀rẹ̀ kíkí mi láti ọ̀dọ̀ gbogbo ìdílé Olayanju family. Àwọn tó wà nílé àti àwọn tó wà ní ẹ̀yìn odi. Gbogbo wa ẹ kí hallelujah sọ́ba àwọn ọba o. Lórúkọ Jésù, nígbà tí màmá kúrò nínú ìdílé yẹn, ikú yẹn ò ní jẹ́ àkúfà o. Gbogbo ìdílé Ògún from Ìjẹ̀bú Òde. Okay, Ògúnfowórà. Okay, thank you. Ògúnfowórà family from Ìjẹ̀bú Òde. Hallelujah. You are welcome, sir. Hallelujah Widows Ministry from Lagos. Hallelujah. You are welcome. Thank you. The Balogun family from Bariga. Hallelujah. You are welcome. You are welcome. LCK Kingdom family from Lagos. Hallelujah. Thank you for coming. Icon family from Lagos. Okay, they are coming. Mingo and Connect family from Lagos also. Okay, they're on their way. The Onipo family from Lagos. Okay. Aṣojú ọba Onígbògbò Baálẹ̀ Ọ̀pẹ́bì Alẹ̀ Chief Ganiyu Abiodun Rasaq from Lagos. Okay, Ombalona. Nick Adeoye family from Lagos. Okay, I'm Ombalona. Redeemed Christian Church of God, Lagos Providence 104, Maryland, Lagos. Hallelujah. Thank you for coming.
Gbogbo àwọn ọmọ ìjọ Mercy Baptist Church ẹ dìde kí hallelujah. Ẹ̀sìn yóò dára fún wa o. Gbogbo àwa tí a wá láti Ìlọ́ra, ìlú Ìlọ́ra, you are welcome, thank you. Gbogbo àwa tí a wà nílé àti kí wa lẹ́ẹ̀kan. Má kí gbogbo àwọn aṣọ́nà pé ẹ dìde kí hallelujah o. Ẹ kú iṣẹ́ yóò dára fún wa o. Ó kí gbogbo ẹ̀yin ẹgbẹ́ akọrin àti instrumentalist, shout hallelujah unto the Lord. Gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run tí a wà nínú agbo nínú ìjọ àti ọkùnrin àti obìnrin ẹ kí hallelujah sí Jésù. Hallelujah, thank you. Iṣẹ́ Olúwa lọ́wọ́ yín yóò máa tẹ̀síwájú o. Díákónì lọ́kùnrin àti lóbìnrin tí a wà nínú ìjọsìn. Hallelujah, ẹ kú iṣẹ́ o, yóò dára fún wa. Àwọn tí a wà lórí pẹpẹ ń bèrè, wọ́n fi Pastor Matthew Adetoji from Mercy Baptist Church here all the time. Pastor Amos Adepoji, hallelujah. Dickness Florence Olaniyan, hallelujah. Dickness Abigail Labade, hallelujah. Dickin Yebel Oyelami, hallelujah. Bẹ́ẹ̀ ni wọ́n fi àfihàn bàbá mi tí mo ti ń dárúkọ lẹ́ẹ̀kan kò sí ẹlòmíràn, àwọn náà ni Reverend Dr. Aihe Adetola, hallelujah. Èmi ọmọ yín tí mo ti ń kí yín láti ẹ̀kan náà ni Dickin Kọ́lá Ògbóládé, àti sún gbogbo wa yóò dára o. Praise the Lord. Ẹ jẹ́ kí a gbé ara mọ̀mọ́ sí ẹ̀gbẹ́ kan, ọmọ olóòkú wọn wà síwájú. Àwa ìjọ àtàwọn tá a bá wọn, àwọn sọ̀darí wa wá látẹ̀yìn láti máa jó síwájú. Láti máa fi ọrẹ wa síwájú. Ẹ jẹ́ àtòkù mọ̀mọ́ sí ara mọ̀mọ́ sí ẹ̀gbẹ́ kan.
dúpẹ́ tán tá a sì sórí ọ̀fẹ́. Wọ́n á sọ bí tí wọ́n á ti gbàlejò yín fún yín ní ìsìn ẹni tó bá wá sọ̀rọ̀ dúpẹ́. Gbogbo ẹ̀yin ìyá ẹ máa lọ síbi tí wọ́n ti máa gbàlejò wa nídìí àwọn fámìlì níbi tí a ti máa fi ara màmá fún ilẹ̀. Sọ Olúwa máa wà pẹ̀lú gbogbo wa. Ẹni tí ìdílé fi ọ̀rọ̀ ìdúpẹ́ sí lẹ́nu. Wọ́n máa bọ̀ láti wá sọ̀rọ̀ ìdúpẹ́. Good morning, everyone. I'm honored to be standing here today to express my special heartfelt appreciation to everyone here as we celebrate the final burial of our beloved mother, Mrs. Komfotu Abegbe Olayanju. We, family of Olayanju and Olorire, says big thanks to you. I pray you get back to your various destinations safely and peaceful in Jesus' name. Thank you all. Once again, we appreciate you. Thank you. Ẹ ṣé púpọ̀, mo kí gbogbo yín o lọ́kùnrin lóbìnrin tó wá bá wa ṣe àjọyọ̀ ìyá wa olóògbé Abegbe Komfotu Olayanju. Mo kí yín pé ayọ̀ àtàlàáfíà tẹ́ fi lé yín lẹ̀ ẹ ó bá lé yín láyọ̀ àtàlàáfíà gbogbo wa ní yóò rí ẹ̀yìn arúgbó wa o ẹ ṣé mo dúpẹ́ o ẹ bá lé láyọ̀ o. Praise the Lord. Ibi tí a ti wá hallelujah yẹn máa ń rinlẹ̀ dáadáa. Praise the Lord. Orí hallelujah kò ní tán lẹ́nu wa lórúkọ Jésù. À ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tí a wá láti ọ̀nà tó jìn ní everywhere. Like my brother said, God will grant every one of us mercy journey in Jesus' name. A ṣe àwọn ètò díẹ̀ ní ibi tí a ti fẹ́ ṣe ceremony. Níbo? Ní Bolanta DC Bolanta school primary school ní Òdìlọ́ba ibẹ̀ la wà. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sí wa ìjọ àti àwọn èèyàn. Ẹ jọ̀ọ́ wọ́n máa ti kọ orúkọ tí àwa ìjọ tí a máa jókòó sí. Ẹ jẹ́ ká jókòó síbẹ̀ wọ́n máa tọ́jú wa. Àwọn ẹbí wọ́n ti kọ orúkọ wa bí tá a máa jókòó sí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wà ní ibẹ̀. A ní fẹ́ kí ẹnikẹ́ni kó yọ anybody lẹ́nu àbí kí wọ́n rí wa fín. Ẹ jọ̀ọ́ Ọlọ́run á ràn wá lọ́wọ́. Praise the Lord. Tó tóbi níwájú Ọlọ́run ṣùgbọ́n láti fi ẹ̀mí ìmoore hàn sí ìjọ Merciful Baptist Church. Ìjọ yìí ó ní bàbá wa ó fi ẹsẹ̀ wa lé. Àwa kan ló wá fẹ́ ṣe díẹ̀ ká kàn sún but Pastor Adétọ́lá ò gbà fún wa. Ìdí nìyẹn tó jẹ́ pé every time a máa wá sí bíbá and I bless God. Àwọn church redeem wa tí a máa ń pè ní province wọ́n wà ní ibíbá but ẹ̀bùn wa sí ìjọ yìí ní àti ọwọ́ family wa we are giving the church 200,000. Praise the Lord. Ṣẹ́ẹ̀rí bó sọ ni kò gbé nǹkan lẹ̀ o. Ṣẹ́ẹ̀rí bó sọ. Ṣé hallelujah ti Baptist kan? Ṣé lè ní ìsìn? Ní hallelujah yóò dé nígbà. Báwo sọ hallelujah Baptist kan wà? Ó ta lọ sọ̀rọ̀. Ẹ
mọ́. Ẹ pariwo sí Olúwa gbogbo ọjọ́ tó kù nínú ọdún yìí. Ó pọ̀ rere sínú ayé tèmi. Ẹ bá Ọlọ́run sọ̀rọ̀. Ìrírí ìbànújẹ́ Olúwa tẹ̀lé nínú ọjọ́ tó kù nínú ọdún yìí. Ọjọ́ tó kù bá ti tó pọ̀ rere sáyé mi. Wọ́n kú òun sí àwọn ọjọ́ tó kù yìí ọjọ́ máa pọ̀. Ó pọ̀ rere sí ayé mi lórúkọ Jésù. We are praying. In the name of Jesus Christ, our most righteous God want to say thank you for this day. This is the day that you have made, and your word says we shall rejoice and be glad in it. Father, we say take all the glory in the name of Jesus. Ẹ kí ẹ fi àtẹ̀lẹ́ fún orí rẹ̀ rárá ní orúkọ Jésù Kristi. Father, in heaven, we say thank you. Thank you for this wonderful family. Thank you, Father, for the burial ceremony of our great grandmother, grandmother, and mother. Father, we say we glorify in the name of Jesus. Almighty God, as we wrap up this session, we pray that our lives will not wrap up in the name of Jesus. Lord, to everyone who come to women, left, right, center, I decree and declare that you are made as out every other day. Peace of celebration will not cease in your life. Ní orúkọ Jésù Kristi, Baba, I decree and declare that long life, just as you gave our will satisfy every one of us in the name of Jesus. Lord, as we proceed to the reception and to the interment ground, we pray, please take absolute control. Let your name alone be done. Let your name alone be glorified. Thank you because you have answered us. At the end of our race here on earth, may we all become worthy to reign with Jesus in heaven in the name of Jesus. So shall it be in the name of God the Father, in the name of God the Son, in the name of God the Holy Spirit. For in Jesus' mighty name we are praying. Let somebody shout hallelujah. Ẹ tí ọwọ́ yín méjèèjì sí Olúwa. Bí a ṣe ń kúrò níyì, gbogbo ẹnikẹ́ni tí ayé lórí lè kúlé lọ́wọ́ ìpínlẹ̀ fún ọwọ́ Olúwa gbàgbà yìí. Ẹni tó ń fi ìtara ṣe àmì lọ́wọ́lọ́wọ́ máa jẹ́ ìwé ìbànújẹ́ lórí ayé rẹ̀ tó dáa. Ẹni tó ń pariwo lọ́wọ́ ara tó ń ṣàríyẹ ayọ̀ ló máa tó máa ń lọ. Gbogbo ìrìnàjò tẹ́ ọ lè padà sí ibi òde bá a lọ. Ó sọ̀kalẹ̀ lọ́wọ́. Èdìdí ìṣèlú. Agbára àwọn ọmọdé. Àṣẹ ọ̀rọ̀. Orí ọ̀sẹ̀ ọ̀gbà. Ti ọmọ. Làátẹ̀mí. Ó pẹ̀lú orí. Ọmọ ọba ayé. Ọmọ ọba ayé lọ. Ó ṣe ọmọ ayé rẹ̀. Àwọn ọmọ ọmọ dání. Àwọn ọmọ 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 yẹn. Láì Jésù. Olúwa wa. Ilé ayé bí àgbẹ̀ tó lágbára.
lánàá nìkan wà nù ẹ̀ o. ẹ̀yin ọmọ ẹ lọ sí sáìdì mẹ́ẹ̀. díẹ̀ díẹ̀ o. ẹ̀yọ́kù ẹ lọ sẹ́yìn wọn ẹ lọ sẹ́yìn wọn. nígbà tí a wá láti wá fi ara mọ̀ fún erùpẹ̀ ẹ jẹ́ ká sí ìwé tí wà lọ́wọ́ wa yẹn sí nọ́mbà 6 àròyìn wa orin 309 mú sùn mọ́ ọlọ́run mú sùn mọ́ ọ. mú sùn mọ́ ọlọ́run mú sùn mọ́ ọ. sílẹ̀ ṣe ìpọ́njú lóògùn mi wá. síbẹ̀ orí mi jẹ́ mo sùn mọ́ ọlọ́run mo sùn mọ́ ọ. ní ọ̀nà àjò mi ilẹ̀ láṣù ìròkúta sì jẹ́ ìrọ̀rí mi síbẹ̀ mi àlá mi mo sùn mọ́ ọlọ́run mo sùn mọ́. ẹgbẹ́ tí ó parí. bàbá fi ayọ̀ lọ sókè ọ̀run ó ga jù ọ̀run lọ sókè gíga síbẹ̀ orí mi jẹ́ mo sùn mọ́ ọlọ́run mo sùn mọ́. àmín. a fẹ́ gbàdúrà yín tẹ́ débìlà yín ẹ̀ ṣíkìlà yín. olúwa a dúpẹ́ fún ibi tẹ́ ràn wá lọ́wọ́ dé nínú ìsìn yìí ẹgbàá ọpẹ́ wa. àmín. a ti débí yìí láti fi ara mọ̀mọ́ sí fún erùpẹ̀ olúwa ẹ darí wa. àmín. ohun gbogbo tá ó ṣe lórúkọ jésù ẹ gba ìṣàkóso. àmín. ògo ni forúkọ yín o. ní orúkọ jésù kristi olúwa wa. àmín. We are going to do this in segments. And you just follow suit as I say it now. Ẹyẹ ọmọ tó kù ọmọ màmá gẹ́gẹ́ tí bàbá bí. Ẹ̀yin ni ẹ máa bu yẹ̀pẹ̀ ní ìsìn. Ẹ̀dẹ̀ bù dání ìtòlè tó yín sẹ́lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ẹ̀ bù dání. Ẹ̀yin ọmọ nìkan kò tí ì kàyàwó ọmọ kò tí ì kọ́ ọmọ. Ọmọ nìkan ìtòlè tó yín sẹ́lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ẹ̀ bù dání. Ọmọ nìkan
after tí àwọn ọmọ bá ṣe tán tí a bá ń kọ orin ìdágbére máa sùn lọ lólùfẹ́ sá máa sinmi ó kàyàwó ọmọ ó kẹ̀yìn ọmọ ọmọ. Understood? Huh? Yes. Bí èmi tilẹ̀ rìn láàrin àfonífojì òjìji ikú èmi kì ó bẹ̀rù ibì kan nítorí tí ìwọ wà pẹ̀lú mi ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n ń tù mí nínú wọ́n tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi lé ojú àwọn ọ̀tá mi ìwọ da òróró sí mi lé orí ago mi sì kún àkúnwọ́ sílẹ̀ ǹjẹ́ nítòótọ́ ire àti àánú òun ni yóò máa tọ̀ mí lẹ́yìn ní ọjọ́ ayé mi gbogbo èmi ó sì máa gbé ilé Olúwa láéláé àmín. Ènìyàn tí a bí nínú obìnrin ọlọ́jọ́ díẹ̀ ni ó jáde ní kùtù bí ìtànà ewéko ní àṣálẹ́ ó ré kọjá lọ aké lulẹ̀ ó sì rọ ó ré kọjá lọ kò sì dúró ní ibi kankan nítorí gbogbo ara rẹ̀ ènìyàn dàbí koríko tí ògo rẹ̀ yóò sì lọ bí ìtànà ewéko ǹjẹ́ koríko ń rọ ìtànà ewéko rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ Olúwa ó dúró títí láéláé ǹjẹ́ àwa mọ̀ pé bí àgọ́ wa ti ayé yìí bá wó tí a sì túká àwa ní ilé kan láti ọwọ́ Ọlọ́run ilé tí a kò fi ọwọ́ kọ́ ti ayérayé nínú àwọn ọ̀run ǹjẹ́ nígbà tí ó ti wu Ọlọ́run ẹlẹ́dàá wa láti pe ọkàn màmá wa Komfotu Abegbe aya Olayanju sọ́dọ̀ òun ti ká lára rẹ̀ ìjẹ́ ó di iṣẹ́ wa nísinsìnyí láti gbé ara rẹ̀ tí díbàjẹ́ yìí gbìn ǹjẹ́ nítorí náà àwa fi ara rẹ̀ fún ilẹ̀ erùpẹ̀ fún erùpẹ̀ first time eru fún eru eruku fún eruku the last time a sì fi ẹ̀mí rẹ̀ lé ẹlẹ́dàá rẹ̀ lọ́wọ́ ní ìdánilójú àti àìsiyèméjì àjíǹde ìkẹyìn nínú Jésù Kristi Olúwa wa ẹni tí yóò tún padà láti ra ara wa tí díbàjẹ́ ìpadà sọ́dọ̀ òun ti ká lára rẹ̀ ní ilé ayérayé ǹjẹ́ mo sì gbọ́ ohun kan láti ọ̀run wá tí ó ń wí fún mi pé kọ̀wé rẹ̀ alábùkún fún ni àwọn tí ó kú nípa ti Olúwa láti ìyẹn lọ bẹ́ẹ̀ ni ẹ̀mí ń wí nítorí wọ́n sinmi kúrò nínú làálàá wọn nítorí iṣẹ́ wọn ó ń tọ̀ wọ́n lẹ́yìn ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run ìràpadà ẹ̀dá gbọ́pẹ́ wa. Àmín. Gbà yẹn wa. Àmín. Màmá yìí ti wáyé wọ́n sì padà ọ̀rọ̀ náà sì ṣẹ lónìí wípé erùpẹ̀ sáàdì ìwọ padà di erùpẹ̀ erùpẹ̀ Komfotu Abegbe di erùpẹ̀ báyìí ìjẹ́ Olúwa mo gbàdúrà bí ohunkóhun bá ń bẹ tí máa ń hun ni tàbí tí bí àkúfà lẹ́yìn irú èyí bí màmá yìí ṣe wọlẹ̀ kó wọlẹ̀ lọ bẹ́ẹ̀. Àmín Jésù Kristi. Gbogbo májẹ̀mú tó bá màmá yìí rírì ìpọ́njú láyé wọn tó lè bọ́ sórí ẹ̀yìn ọmọ ní ìwọlẹ̀ sún màmá yìí kó wọlẹ̀ bẹ́ẹ̀. Àmín Jésù. Ogun tó pa màmá yìí lẹ́kún láyé rẹ̀ lórúkọ Jésù ẹ ò ní jogún rẹ̀. Àmín Jésù. Ìrírí màmá yìí tí wọ́n fi sọkún kíkorò ẹ̀yin ò ní sọrú ẹ̀. Àmín Jésù. Ìrírí ibi kò ní jẹ́ ti. Àmín. Gbogbo májẹ̀mú tí tọpasẹ̀ ìbí májẹ̀mú tí tọpasẹ̀ ẹ̀jẹ̀ ìyá kan ṣoṣo ní bíyàn sáyé ǹjẹ́ mo gbàdúrà gbogbo májẹ̀mú yẹn kó wọlẹ̀ lọ. Àmín. Májẹ̀mú tó lè fọhùn ibi lórí ayé yín kó wọlẹ̀ lọ. Àmín. Ògo Ọlọ́run kó farahàn. Àmín. Agbára Ọlọ́run kó lékè. Àmín. Ilẹ̀kùn ọ̀tun kó ṣí fún yín. Àmín. Ọ̀nà ọ̀tun kó là fún yín. Àmín. Ògo ọ̀tun kó bú jáde. Àmín. Ògo ni fún orúkọ Olúwa. Hallelujah. Ògo ni fún orúkọ Olúwa. Hallelujah. Ògo ni fún orúkọ Olúwa. Hallelujah. Jésù Kristi Olúwa wa. Àmín. Nígbà tí a tó kàn ní ìsìn tí a bá ń kọ ẹyẹ ọmọ ọmọ aya ọmọ ọkọ ọmọ ẹ máa bu yẹ̀pẹ̀ tí ẹyẹ ọmọ ẹ mástà ẹsẹ̀ kẹfà orin tá a fẹ́ kọ yìí ẹ̀yin lè máa dá kọ gbogbo yín ẹ máa dá kọ so bàbá tí ń kọrin yìí ẹ lè máa bu yẹ̀pẹ̀. nígbà tí à ń kọrin ìdágbére tó wà nínú 510 máa sùn lọ lólùfẹ́ sá máa sinmi máa sùn lọ lólùfẹ́ sá máa sinmi. Máa sùn lọ ló fẹ́ sá máa sinmi orí rẹ̀ àyà olùbàdà afẹ́ ọ ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù.
ẹkún kó sì fún ọmọ ìsinmi tó dájú nísinmi rẹ̀ òdì òwúrọ̀. ẹsẹ̀ kẹfà ẹ̀yọ́ ọmọ nìkan. ọdún òwúrọ̀ sáà ni olùfẹ́ mi ó yá o. péjì 11. ọdún òwúrọ̀ sani olùfẹ́ mi àtúnfẹ̀rẹ̀ ní lọ́wọ́ níbi tí ìpínyà àti ìtúkà kò sí òde òwúrọ̀. àwọn gbogbo wa adé níwájú ìtẹ́ nínú aṣọ ìgún wọ́wọ́ tirẹ̀ títí àwọn fìrí akéèrè òdì òwúrọ̀. olúwa gba ọpẹ́ wa. ìlà kú kó má wòrí ẹnikẹ́ni. gèlè kú kó má wòrí ẹnikẹ́ni. ṣàánú fún wa títí dópin. jésù olúwa wa. àwọn àwọn olóòwò àbò yẹn máa bò ó sì. nígbà tí a lọ 559 bàbá mi gbé afẹ́fẹ́ alẹ́fẹ́ ẹ̀ka. orí